الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يا شيخنا محي الدين أحيي قلوبنا الله بموعظة تزكي نفوس بحكمة بموعظة تزكي نفوس بحكمة بمحي الدين مولى العناية وأطل علينا بالرضا والكرامة يظلون بخير فما من خير الله يظلون بخير فما من خير الله ولكنني عبد ظلوم كما تدري سترت عيوبي كل أنعم وألبستني ثوبا جميلا من الستر وألبستني ثوبا جميلا من الستر أنا الجيلي محي الدين اسمي وأعلامي على رؤوس الجبال وأعلامي على رؤوس الجبال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله جل وعلا الحمد لله الذي فضلنا بدينه وأدانا إلى صراطه المستقيم نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد adúpẹ́ fọ́lọ́run alhamdulillah ẹ jẹ́ á dá ọpẹ́ náà dáadáa alhamdulillah ẹ jẹ́ á parí àyà náà délẹ̀ alhamdulillah rabbil alamin adúpẹ́ fọ́lọ́run alhamdulillah wòye ẹ̀sìn wa nìyí àwa láàyè yìí náà kì í wá ṣe gbogbo ẹni tí ń bẹ lẹ́sìn ní ń bẹ láyé lónìí ṣùgbọ́n Ọlọ́run kà wá yẹ láàrin àwọn ẹ̀dá ẹ̀ pé ẹ̀yin ẹ má ìwà bá mi torí gbogbo wa la rìpọ́ọ̀tù lọ́dọ̀ Ọlọ́run ọba tó wá dáàbò ẹ̀bùn wá láàrin ìsìn sọ́dún yìí a máa dúpẹ́ fún ọ o alhamdulillah a máa dúpẹ́ fún ọ o. shakarna li rabbi shakarna li rabbi. شكرنا لربي إذ أتانا مرادنا لمن شاء يؤتي أو لمن شاء يحرم لمن شاء يؤتي أو لمن شاء يحرم
ṣàkánná lè rọ́bì. شكرنا لربي A dúpẹ́ fún ìwọ Ọlọ́run tó o sì tún dá wa sí. شكرنا لربي Àbẹ̀ ọ́ ìwọ Ọlọ́run o. Oríire ni kó o dá wa sí fún o. Má dá wa sí fórí burú o. آمين Kádàrá burú má jẹ́ ó kò lé wa lórí o. آمين Síjú àánú rẹ wò wá o. آمين Ọlá àti tóbi ànábì wa Muhammad. صلى الله عليه وسلم Atọrọ láàyè yìí lọ́dún tó kọjá pé dákun ìwọ Ọlọ́run jẹ́ àṣẹ mi. Àwọn abẹ̀ Ọlọ́run, a tún ń bẹ̀ ọ́ lónìí náà. Àtúbẹ̀. Pé ẹ̀mí tó tún ń bọ̀ dákun jẹ́ ó ṣojú ẹ̀mí wa. آمين Ọlá àti tóbi ànábì wa Muhammad. صلى الله عليه وسلم Mo kí gbogbo àwọn èèyàn ńláńlá tó wà níkàlẹ̀. Aláàjì wa Jíkanlé, dáadáa yín ò ní bàjẹ́. Àmín. Ọlọ́run ọba ń ṣàánú yín. آمين Ọlá ànábì wa Muhammad. صلى الله عليه Àánú وسلم Ọlọ́run tọ́lọ́run ti ṣe fún yín tẹ́lẹ̀ kò ní jẹ́ ó bàjẹ́ o. آمين Yóò ṣe láṣekalẹ̀ ni. آمين Ájì wa Uzamat, dáadáa yín ò ní bàjẹ́. آمين Gbogbo ń tẹ́ ń lọ́wọ́ sí gbogbo rẹ̀ ọmọ yanjú sí dáadáa. Àmín. Ọlá ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Mo tọrọ fún àwọn àlùfáà wa tí wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa. Àṣeyọrí. Ọlọ́run kó wọlé aṣáájú ẹ̀dá Muhammad. صلى الله عليه وسلم Orúkọ tẹ́ ń jẹ́ ẹ̀ náà lẹ́ẹ̀ máa jẹ́. Àmín. Ẹ máa rí ìṣeyọrí. Àmín. Ẹ máa rí ìṣeyọrí. Àmín. Ẹ máa rí ìṣeyọrí. Àmín. Ọlọ́run ó sì máa fàlùbáríkà sí. Àmín. Wala la hawla wala Quwwata إلا بالله العلي العظيم Mo tọrọ fún chief imam wa ní Àpápá ń bí. Dáadáa yín Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. آمين Dáadáa yín ò ní bàjẹ́ o. آمين Àánú Ọlọ́run máa bá yín gbé o. Ọlá Nábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Bọ́dà wa tó wà lẹ́gbẹ̀ẹ́ yín náà Ọlọ́run bá mi ṣàánú wọn. Ọlọ́run آمين dúró tì wọ́n o. Mi gbọ́. Allah, Barisa Allah. Situ Ọlọ́run kó ṣàánú yín. آمين Ọkọ̀ sí Barisa lọ́gẹ̀ fìlà. Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Allahu Ọlọ́run kó Akbar. ṣàánú yín o. آمين Ṣàánú yín o. آمين Bàbá wa tó wà lápò òun náà Ọlọ́run bá wa ṣàánú yín. آمين Ẹ ṣeun dáadáa yín ò ní bàjẹ́. آمين Mo wá ṣàdúrà fún the chairman of Ansarudeen Society of Nigeria, Allah Èbúté Mẹ́ta branch. èbúté mẹ́ta Dáadáa yín ò ní bàjẹ́ o. Dáadáa yín ò ní bàjẹ́ o. Ẹgbẹ́ náà ò ní dàrú mọ́ wa lọ́wọ́ o. آمين Àdúrà náà kárí gbogbo tí bá ń jẹ́ Mùsìn níbẹ̀ yẹn. Allah Àbí tó bá tó ń jẹ́ Mùsìn tí ń jẹ́ Èbúté Mẹ́ta. Àbí tí bá ń jẹ́ Ansarudeen United Family. ما شاء الله Ansarudeen United Family. ما شاء الله Ansarudeen United Family. ما شاء الله Àánú Ọlọ́run máa bá wa gbé. آمين Wọ́n tọrọ fún àwọn ọmọ méjì Ọlọ́run kó bá wa ṣàánú wọn. آمين Mo tún wá tọrọ fún gbogbo àwọn alájà wa tí wọ́n ń bẹ ní iwájú mi yìí. Dáadáa yín ò ní bàjẹ́. آمين Olórí àdúrà tèmi lè ṣe fún yín ni pé ẹ jèrè àwọn ọmọ yín. آمين آمين Ẹ jèrè àwọn ọmọ yín. آمين Orí obìnrin tó bá pé òun fẹ́ jèrè ọkọ òun, èkíní mélòó ni ó jẹ lára rẹ̀? الله أكبر Mélòó ló fẹ́ jẹ mbẹ́? Tó bá ń dúró dé kó òun ó jèrè ọkọ, ó ń gbára ẹ̀ lásìkò ni o. ń tọ́ra ẹni o Ó ń gbára ẹ̀ lásìkò. Kí ló dé sà? Gbogbo ntọ́jọ́ ọkọ ó jókòó tì ní ìsinmi pé lẹ́bù wọn kò tí ì jọ jura wọn lọ. Allah Ṣùgbọ́n bọ́ bá ti rí i pé lẹ́bù òun fẹ́ ju ti Allah yóò lọ wábi jókòó ni o. eh Ẹ jèrè àwọn ọmọ yín. آمين Ọlọ́nàbí wa Muhammad. sallallahu alaihi wasallam Àwa bẹ̀ Ọlọ́run àwẹ̀ yìí tá à ń gbà lọ́wọ́ yìí àmọ́ bẹ̀rẹ̀ rẹ̀ dákunjẹ́ àparí ẹ̀ o. آمين Dákunjẹ́ àparí ẹ̀ dáadáa o. آمين Ìjọba orílẹ̀-èdè yìí Ọlọ́run dákun má jẹ́ ó dàrú. آمين يا Aṣíwájú الله Ahmed Tinubu Ọlọ́run dákun ọ̀làṣà yóò láṣeyọrí o. Ọlọ́run yóò láṣeyọrí o. Ọlọ́run yóò láṣeyọrí o. آمين Ọlọ́run gbogbo wa náà pátá níta bá dáwọ́lé Ọlọ́run jẹ́ aláṣeyọrí mẹ́. آمين Ọlọ́run Nábì wa Muhammad. sallallahu alaihi wasallam Tọ́ ìjókòó wa tá à ń jó ń bí lọ́dọọdún ọdọọdún orí ọpẹ́ ló wà. Ọpẹ́ ló wà. Wàláhì lórí ọpẹ́ ni.
lórí ọpẹ́ ni. lọ. Èyí tí mo tún fẹ́ fi ṣe àǹfààní fún jàmáà ni pé ṣe rí ìgbésí ayé ntọ́lọ́ ń bá fún ẹjẹ́ àtọ́jú ẹ̀ pàápàá jùlọ nígbà tí Kùránì sọ pé látẹ́kítùlú àwòládàkún min asiyatil imlak. khashyatul imlak. نحن نرزقهم la taqtulu awladakum min imlakin. O ṣeun. nahnu narzuqukum wa iyyahum. Allah. نحن نرزقكم وإياهم. Allah. قل تعالوا أتل ما حرم ربكم عليكم Bí o ti bẹ̀rẹ̀ nu. ألا تشركوا بي شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق. Masha Allah. نحن نرزقكم وإياهم. Allah. ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق Allahu Akbar. ذلكم وصاكم به لعلكم تاكلون. Tọ́ abẹ́ ọlọ́run mọ́sàfíwá ti kò ń gé àánú ẹ̀. آمين. Bí ẹyọ nǹkan bá dáa yóò tún ẹgbẹ̀rún nǹkan sí. Allahu Akbar. Ṣùgbọ́n tí ọba ti dá yọ gbogbo ẹ̀ ní ọba jẹ́ látòkè délẹ̀. Observation gbogbo àwa táwọn wá bíbà yìí mo fẹ́ kẹ́ ẹ máa study Hidayat kẹ́ ẹ sì máa kí àwọn tó bí. Wàláhì ẹ study ẹ dáadáa kẹ́ ẹ sì máa ńgbà tó kúrò ní Kánò tó wá sẹ́kọ̀ọ́ ń bí mo tún ń béèrè lọ rẹ̀ pé Hidayat tó lè gbé kò ó ní mo gbé bẹ́ẹ̀ ó lè gbé kò lẹ́kọ̀ọ́ tá a mọ̀ èèyàn rẹ̀ bẹ́ẹ̀ mà wọ́n èkó for sure. wàláhì tàláhì tí mo sọ fún yín. ńgbà tó ń ná òtún máa wá fún mi léṣe òní bàbá Èkó lè mo bá àwọn èèyàn pàdé ń bẹ̀. èkó náà torí. Tọ́ ẹ jẹ́ ká wo ìpìlẹ̀ ni ẹ jẹ́ á wò torí à ń ṣe empowerment à ń ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn kan ń bẹ tó yẹ pé empowerment gan ló yẹ kí wọ́n máa fi ṣiṣẹ́ ṣe bọ́ ọ bá sì dọ́dọ̀ wọn kó bọ̀ kò ní bọ́lẹ̀ lọ́wọ́ wọn. owó mélòó wà ní Ìdáyà ní lọ́wọ́ tó wá ń pè wá lọ́dọọdún pé ká sá máa wá. Tí wọ́n ń tọrọ tó a báyìí. gbọ́ Ọlọ́run kó sì tún máa ṣe gbogbo èyí tí ń ṣe tá yìí. ń ṣe yìí. Allahu Akbar. Ẹ̀sìn ọ̀rọ̀ wa tá a lè bára wa sọ ń bí náà ni pé ẹ jẹ́ káwa náà tá a lówó lọ́wọ́ níwọ̀n bá díẹ̀ ká máa tọrẹ. ká ẹmúléètì irú nǹkan tí Ìdáyà ń ṣe yìí. Olówó tó ju tiẹ̀ lọ lọ́wọ́ ọkàn yá hun ní àwọn ò sì ní wàlíjẹ́ náà Allahu Akbar. àwọn ò ní wàlíjẹ́ náà ó bá kú dẹ̀dẹ̀ kọ́ wọ ọbẹ̀ báyìí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n ní ìwo méjì ni ó hù lórí ẹ̀. Olúwa o. Òní jẹ́ ọ wọlé bọ́ bá gbórí bẹ̀ jẹ́ ọ bá gbọ́ gbága yóò gbórí padà. Yóò wọlé Gbága ẹ̀wò. yóò gbórí padà wọ́n ó sì máa sọ fún pé àlìjánnà rẹ ni ó wọlé. tọ̀ wọlé yóò wá máa pariwo pé òun ò ibi wọlé wọn. wọ́n á máa làágùn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Masha Allah. لمثل هذا فليعمل العاملون. فليعمل العاملون
Allah. لمثل هذا فليعمل العاملون. eléyìí yẹ wá àbí ò yẹ wá jàmá. Ó yẹ wa. Ó dáa báyìí àbí ò dáa. Ó dáa. لمثل هذا Ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó dáa. Ẹ jẹ́ ká àwòkọ́ṣe ká dáadáa. máa wo àwòkọ́ṣe tó dáa. Mm. Àwòkọ́ṣe eré ni ẹ jẹ́ ká sọ gbọ́rọ̀ wádà. لينفق لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه ولينفق فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها ما شاء الله. سيجعل الله بعد عسر يسرا bẹ́ẹ̀ ni o. سيجعل الله بعد عسر يسرا Ọlọ́run ní لينفق ذو سعة من سعته. لينفق ذو سعة من سعته Bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ náà o. لينفق ذو سعة من سعته Bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ náà ẹ ṣàánú. N ti ń da àwa Mùsùlùmí láàmú nù. Pàápàá jùlọ Mùsùlùmí Yorùbá. Àìsí èèyàn rẹ̀. Àlójú àánú. Mm. Àfẹ́ràn ara wa. Mm. Ó bá dojú àlìkíyàmọ̀ àwọn ọmọ tójú Yorùbá ó rí níwájú Ọlọ́run. Lọ́wọ́. Wàláhì tàlà. Àwa nìkan la fẹ́ràn ara wa fa. Mm. Yorùbá nìkan. Ẹwọ ẹni tá a taari ṣáájú. Ebi Yorùbá ni. Bẹ́ẹ̀ ni. Àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni tiwa. Kí ló wá ṣe tí ọ̀dà lẹ́nu gbòde bẹ́ẹ̀? Mm. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá gbàtẹ́ ẹ̀ dá. Ẹ̀yin náà lẹ wá lọ bọ́ títì lẹ wá ń pariwo pé ebi ń pa wá. Ẹni kó ń ranù ní Yorùbá. Ó rà nù. Ó ń ranù ní Yorùbá. Níjọ́ táwùsá ti ń ṣèjọba ṣé ẹ rí àwọn ọmọ ìyá wa kí wọ́n bọ́ títì wọ́n sọ pé ebi ń pa wọ́n rí. Mm. Ẹ̀yin Yorùbá yìí náà ni ẹ fẹ́ràn ara yín, ẹ ṣàánú ara yín. ẹ ṣàánú ara yín èwù yín. Mm. Ńgbà tí Tinubu ó sì fi débẹ̀ mo sọ lọ́rọ̀ ní gbangba níbi òkú bàbá wa Jákàndé mo gbé sọ mo ní kinní kan rúgbó bọ̀ ọ́n. Ẹ jẹ́ káwa náà ká panu pọ̀ ká fọ ọmọ wa kalẹ̀ káwa náà jẹ́ aṣáájú lórílẹ̀‐èdè yìí njọ́ wọ́n ti ń ṣèjọba àwọn òye àṣírí. Awólọ́wọ̀ gbìyànjú ọgbẹ Yorùbá náà ni ó lọ kọ́ àwọn èèyàn kéèyàn lọ́gbọ́n kọ́gbọ́n Yorùbá. Mm. Àrékèrèkè. Àbí MK Abíọ́lá ó ṣe ó forí rọ àfìgbà tó fẹ̀mí ẹ̀rọ. Àwọn èèyàn ní Ọbásanjọ́ pé Yorùbá ni wọ́n but military ló ti wọn. Wọ́n yìí ṣe democracy. لينفق ذو سعة من سعته Ọlọ́run bẹ́ẹ̀ bá lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ náà nínú èèyàn tá a pé tọrẹ láyé nílùú Èkó ń bí tí mo kọ́kọ́ mọ̀ tí tọrẹ Tinubu jẹ́ kan. لينفق ذو سعة من سعته Nígbà tó ń ṣe gómìnà mo ní àwọn wáàsí tó pọ̀ wáàsí wa bá wí mo nà lẹ́gbẹ̀ẹ́ Al-Qur'an wáàsí lé àkúnníjẹ́bẹ̀. Bẹ́ẹ̀ni. Màmá wa Màmá Magaji ìyá Tinubu wọ́n wá ní kí n dákun torí Ọlọ́run alájí ọmọ rẹ lọ́mọ yìí dákun wáàsí tẹ́ ẹ ṣe ní gbangba Tafawa wà tẹ́ ní kí wọ́n bó Ahmed nídìí àwọn ará Èkó lójú tí wọ́n gbòǹdì lóòótọ́ fa. Lẹ́yìn ìgbà yẹn ni mo lò ó fún ẹ̀ tẹ̀sẹ̀ wá ń pè mí fún lẹ́kṣọ̀
mo wá rí gbogbo ohun tó ń ṣe fáwọn èèyàn wàláì ní èmi pẹ̀lú ẹ̀rọ kọjọ jókòó ní bàbá màmá ní ń béèrè pé kí lẹ̀ ń fẹ́ agbára mi ká gbogbo ohun tẹ́ ẹ bá ń fẹ́ mo lágbára rẹ ọ̀ká o tí mo rí agbára rẹ ọ̀ká o sórí bá ń dọ́gbọ́n sí kí ẹ̀mí mi kọ́ máa gùn lọ. لينفق ذو سعة من سعته. lọ́nà àwọn onímọ̀ fẹ́ kankan. Ó ní bàbá lókùrú gbà tí ọba jẹ́ pé ẹ sì ń jẹ́ bàbá fún mi tẹ́mi náà sì ń jọ máa fún yín gbogbo ọyọ́ ọ̀bọ̀ sí sùúrù. لينفق ذو سعة من سعته. bọ́wọ́ bá ń bẹ lọ́wọ́ yín ẹ̀ náà kò sí ń tẹ́ ẹ̀ ṣe. ẹ ní kó lọ́rùn. ẹ lè kó lọ bí kankan ọ̀tá rẹ ní ó tiẹ̀ kọ́kọ́ ná mi owó rẹ bọ́ ọba kú. ó ní ọ̀wọ́ aṣọ tí wọ́n ó fi sin ọ lọ kò sì ní í dé bọ̀rọ̀ wọ́n ó ti wẹ̀ ọ́ kalẹ̀ látàárọ̀ kò ní í dé bọ̀rọ̀ ń bọ̀ bá tó aago 5 ní ọ̀dà àrídé wọn gbà aṣọ tó rèé rà wá dà ó aṣọ tí wọ́n owó tẹ̀ fún mi lọ́wọ́ pé ni ọ̀jẹ̀ ń rà wá gbogbo ẹni tó wà ń bẹ̀ ní ọ̀dà wo jọ. لينفق ذو سعة من سعته. ọlọ́ni bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀ náà o bí Tinubu ṣe àyà náwó tó àti gbogbo ṣe wàhálà tó ṣerú wa lọ́wọ́ àyẹ̀ká bọ́ títí ká máa ebi ń pa wá o ebi tí ọ̀pá Yorùbá kú. لينفق ذو سعة من سعته. Yorùbá láàánú ní ẹ kò wù í pé kẹ́ ẹ wọṣọ funfun kẹ́rì kó tún wá wọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín àfi kó wọ́n wọṣọ pálapàla kan ìyẹn ni kí wọ́n lè sọ pé ẹ̀yin rẹ̀ wà ń bẹ̀. لينفق ذو سعة من سعته. bí irú ẹ̀kọ́ yìí ò bá wà fún ìdárayá láti lu Kánò wá síbí kò lè dé kò ní kó máa ṣe. لينفق ذو سعة من سعته. àtọ́dún tó ti dé kò ní ti ṣe o. ẹ̀jẹ̀ wa wò àwọn táwọn bá lẹ́kọ̀ọ́ mi ń gọ tí wọ́n sì lówó lọ. àbí wọ́n bá ṣe pàtí àbí wọ́n bá kí wọ́n àbí bí wọ́n bá لينفق ذو سعة. لينفق ذو سعة من سعته. bẹ́ẹ̀ bá lówó Ọlọ́run ní ẹ̀ náà. ومن قدر عليه رزقه ẹ̀yin abágán tí ń lé lọ́wọ́ kọ́ náà falẹ̀ yọ. فلينفق مما آتاه الله. bàbá bá fún ọ nánú ẹ̀ ìwọ̀n abá òbílẹ̀ òótọ́ ló lò ó lọ́bí ìdìdáyà ṣùgbọ́n ìwọ̀n abá tá a bá fún ọ náà náà ń bẹ̀. فلينفق مما آتاه الله. Ọlọ́run ní ntọ́bi ìwọ̀n abá tá a bá gán lé yọ má dájẹ́ o. لا يكلف الله نفسا إلا ما آتاها. Ọlọ́run lẹ́rù tó dorí ẹnìkan lọ àgbékọ lọ́rùn níta bá ti fún ọbẹ̀ náà ni ó ti mú wọn bá kó fi ṣàánú. سيجعل الله بعد عسر يسرا. tó ní kò tí ì pọ̀ ní lónìí ni òní nìyẹn bó bá dọ̀la yóò pọ̀. سيجعل الله بعد عسر يسرا. ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa ká sì ní ìkómọ́ra èèyàn. níbi tí mo ti mọ̀ nísìnyí mo sọ̀rọ̀ kan mbẹ̀. àwọn tí ó ń dà wá láàmú ilẹ̀ Yorùbá nǹkan 4 ló sọnù fún wa. 4 ó ló sọnù fún wa. alákọ̀ọ́kọ́ ń bẹ̀. a níbẹ̀rù Ọlọ́run. àkọ́kọ́ nu. wàláyà àbẹ̀rù Ọlọ́run rárá. àkọ́ká fi èèyàn rúbọ owó fún ara wa. èèyàn ló ń tọ̀ náà ọ wà pa. o lè pa sáyé o lè pa sọ́run kí tiẹ̀ o lè da. bọ́bá wa dáa fún ọ tán bolonko lọ. àtẹ́kùwà Al-adlu. a ní tẹ́kùwà ìbẹ̀rù Ọlọ́run ò sí fún wa.
kò sẹ́ni olùbẹ̀rù ọlọ́run kankan tí ń bẹ láàrin yìí òsì. Tọ́ba ìrówó nísìn. bọ́ọ̀ bá yìí jẹ́ olùbẹ̀rù ọlọ́run náwó ká mọ̀ ọ́ lólùbẹ̀rù ọlọ́run. ẹni ọlọ́run dà. ẹni ọlọ́run dà kò sí. Aṣàfẹ́fẹ́. bọ́ọ̀ba àbẹ́nìkan náà wọlé ní ọlọ́run. Ó ti káwọ́lẹ̀. ó ti ká Ó ti káwọ́lẹ̀. kò gbọ́yà kò sẹ́ni kankan lẹ́yìn rẹ̀. Ó ti káwọ́lẹ̀. béèyàn bá wà lẹ́yìn rẹ̀ kọ́ yà fọwọ́ tọ́ pé ìwọ Ìwọ tí mo rí lánàá. ìwọ yìí lọ bẹ̀rù ọlọ́run. Àtẹ́kùwà. a ní tẹ́kùà a ní bẹ̀rù ọlọ́run. Náà. Al-adlu. a sì ní déédéé. Ẹlẹ́ẹ̀kejì. la yu'minu ahadukum. Hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ànábì ní kó o tó lè jẹ́ ni ọlọ́run kẹ́mi rẹ̀ ó tó lè balẹ̀ pé ọ jẹ́ ni ọlọ́run ó níjọ́ tó yẹ pé n ti wù ọ́ kó wù ọ́ fọmọ nìkejì. Al-amana. àwa ní àmánà ẹlẹ́ẹ̀kẹta nu Ìfọkàntán. a ní ìfọkàntán ò sí kankan láàrin wa mítìn tá a bá jọ ṣe níṣẹ́ ìkílẹ̀ tó má lọ́la ẹ ti ṣe mí kémi ò tó débẹ̀ ẹ ti tún tà náà ń ṣe Àsàrò ànádò mi. kojúmọ́ tó mọ́ wọ́n ń kí Yorùbá bẹ́ẹ̀ wọ́n sì yà wọ́n náà sì ń sórí bẹ́ẹ̀ ẹ náà ń sórí bẹ́ẹ̀. As-sidqu. kò Ẹlẹ́ẹ̀kẹrin. sódodo nígbà tí ọba ti sódodo pàápàá àmánà ò lè ríbi jókòó ẹ jẹ́ ká finú tára wa ẹ jẹ́ káwa náà ò ṣètò ẹ ti ẹ jẹ́ àsúnmọ́ lọ́hùn díẹ̀ ẹ jẹ́ àsúnmọ́ díẹ̀ àsúnmọ́ lọ́hùn níbẹ̀rù rẹ̀ gbogbo ohun tá a bá ń ṣe é lọ kí ló dé tí lágbájá ò lówó nonsense gbogbo bí ṣe ń ṣe káàkiri wọn ìwọ ló fún lówó ni àbí lórí ó ti rówó Ọlọ́run ni ó fún ni àbí èèyàn. يا أيها الذين آمنوا اتقوا الله Ọlọ́run ní ẹ bẹ̀rù mi o. وكونوا مع الصادقين. ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo o. أيها الذين آمنوا أيها اتقوا الله وكونوا مع الصادقين. Àyà yẹn ni àáfàá kan olókè fọ́bàlú pé kúnnù máa sọ dìkì. كونوا مع الصادقين. kábíyèsí wa ni kí ni ń jẹ́ bẹ́ẹ̀. a ní ọmọ àjọ olódodo ó ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Kò sódodo. kò sódodo kankan bí kankan ẹ ti ẹlẹ́yìn mùsùlùmí yẹn fẹ́ràn wàhálà. kúnnù máa sọ dìkì. يا أيها الذين آمنوا اتقوا الله. Ọlọ́run ní ẹ bẹ̀rù mi o ẹ bẹ̀rù mi àrà tó bá wù mo lè fi yín dá o. اتقوا ẹ bẹ̀rù الله èmi Ọlọ́run وكونوا مع الصادقين. ẹ wà nú àwọn olódodo ẹ darapọ̀ mọ́ àwọn olódodo òdodo ní kẹ́yìn náà máa ṣe òdodo ń wọ́n láàrin wa kúnnù máa sọ dìkì. وكونوا مع الصادقين. kábíyèsí ìlú náà Bí máa ṣe dáadáa ń jọ tí kan. wọ́n ti ń sọ̀rọ̀ yìí wájú ẹ̀ ó ní òun olóòrùn lásà tòun yóò ṣe dáadáa fáráàlú ńjọ́ kan yóò kó oúnjẹ fún wọn Yóò dùn wọ́n lọ. yóò ṣe dáadáa fún wọn. bọ́bá dijọ́ kejì gbogbo ẹni wọ́n bá gbàtà rẹ̀ kọjá a ní ẹ mú wọn Ẹ dá wọn dùbúlẹ̀. ẹ dá wọn dùbúlẹ̀ ẹ dúnbú wọn. Ọ wá ń pa àwọn èèyàn wọ́n bá pa èèyàn ńjọ́ kan yóò fi jọ́ kejì yóò fi dùn wọ́n nú kúnnù máa sọ dìkì. يا أيها الذين آمنوا اتقوا الله ẹ bẹ̀rù èmi Ọlọ́run o. وكونوا مع الصادقين. ọwọ́ adijọ́ kan àfa ọwọ́ aránṣẹ́ ọwọ́ sọ fún àfa yẹn pé pàtẹ́jẹ́ ń sọ pé kúrú máa ẹ ṣe bí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe mọ́sálásí yẹn ṣe bí iye nǹkan tó dáa lẹ́ ń ṣe ni. pọ́lísì tèmi tí wọ́n máa lò nù
òun lè yí tí mò ń lò yìí wọ́n dùn àwọn èèyàn nújọ́ kan wọ́n sì bà wọ́n nújẹ́ ńjọ́ kan kó wọ́n lè bá a máa gbára tí ń bẹ lọ́wọ́ èmi náà ọlọ́run sì fi ilẹ̀ ó ní ọmọ rí ṣe. ọwọ́ adijọ́ kan ọ̀kan nú àwọn èèyàn tó jẹ́ ní ọlọ́run láàrin ìlú ọwọ́ àgbàtà rẹ̀ kọjá níjọ́ tí máa pààyàn. nìyẹn bá débẹ̀ ló bá bá àwọn èèyàn lóní ábà kí ló pa àwọn èèyàn kalẹ̀ báyìí. kábíyèsí náà ó sì jókòó ní yọ́ máa wo gbogbo sí àti à ń ṣe. ọwọ́ ni abẹ́ wa gbọ́ ìyẹn tí ń lọ tó ní kí ni ẹ̀ ń ṣe mí. ìwọ tó ti ṣe rẹ. ọyẹ mú òun náà. ǹjẹ́ ń gbé ń dè lọ́wọ́ dè lẹ́sẹ̀ lọ́wọ́ ni ẹ dákun ẹ ṣeun jẹ́jẹ́. bàbá balógun. ẹ ṣeun jẹ́jẹ́. oúnjẹ ọwọ́ mi. oúnjẹ tí mo gbé lọ́wọ́ yìí mo fẹ́ lọ gbé fún ìyá mi àti ìyàwó mi àtàwọn ọmọ mi tí mo bá gbé e fún wọn tán wọ́n padà wá nígbà tó jẹ́ pé ọjọ́ tí ọba máa ṣe irú ìtẹ̀ǹṣe lọ́wọ́ yìí náà ni mo rẹ̀ ń bí ẹni ọba sì ti wá bẹ́ẹ̀ kò ní lọ bọ̀rọ̀ nítorí náà ẹ jẹ́ n délé kí n jíṣẹ́ tí n bá parí iṣẹ́ ìtílé wọ́n padà wá bá yín. mo fẹ́ dá sí. أيها الذين آمنوا اتقوا الله ẹ bẹ̀rù èmi ọlọ́run o. اتقوا الله Masha Allah. وكونوا مع الصادقين. ẹjọ́ lódodo àáfàá tí wọ́n wá mú yìí wọ́n wá wọ ẹgbẹ́ kan ó wá rí balógun balógun ẹ wá màmí mọ́ ni ìbáàjọ́ ọmọ kírun mọ́sálásí. kan náà ni wà. balógun ní bẹ́ẹ̀ ni kábíyèsí wa ti sìn báwọn tí ń ṣe tí wọ́n ní láti ń ṣe ni. ó wá ní ẹ dákun balógun mo fẹ́ kẹ́ ẹ dúró fún mi kí n lọ lé kí n padà wá kí n kàn tiẹ̀ gbóúnjẹ yìí ń gbé fún ìyá mi kí n sì gbé fún ìyàwó mi àwọn ọmọ kí n dágbére fún wa pé èmi ti ń lọ ní tèmi nù. ó ti tán. أيها الذين آمنوا اتقوا الله. kábíyèsí ni balógun ọ̀gbọ́n ní. apá ìwé. àgbélé òwò lẹ̀ wò ni ọ̀sọ́ ọ̀rá wò kú lẹ̀. lọ sírí. alẹ́ ni ọba ti gbàtà yìí kọjá lónìí yóò buhari kì í àmà ni. tọ́ ó ní balógun ṣé ìmọ̀pájọ́ ń kírun ni ó yẹ kẹ́ ẹ dúró fún mi kí n lọ lé bí n bá ti délé mọ̀ ń padà bọ̀. balógun ní olóòótọ́ ni ó mo ti mọ̀ ọ́ tójọ́ mẹ́ta náà láti jọ ń sin lọ́ọ̀ ní mọ́sálásí kan náà. وكونوا مع الصادقين. ìṣẹ́jú mélòó ló lò ó ní mo pẹ́ pátápátá kò wọ ìṣẹ́jú mẹ́wàá lọ. kí n dágbére. kábíyèsí ni ẹ bá ń bọ́ ìlẹ̀kẹ̀ ọrùn balógun jókòó síbẹ̀ yẹn. tí o bá ti padà wá. bí ọmọ tó ní ọdún fóun tó bá lọ tí o bá padà wá. ìwọlá pàdé. a fi ọ̀rọ̀ kù. ẹ jẹ́ ń béèrè lọ́jà mọ́. olúwa mi o. ẹ jáde bàbá ajé kan lé. torí olódodo pọ̀ láàrin tá a wà yìí. àwọn olódodo pọ̀. bàbá ajé kan lé olódodo. alájà Ajíkanlé bó bá jẹ́ yìí ní balógun ṣe lè dúró. ṣe dúró fún un torí tí ò bá wá mọ́. lè dúró fún un torí àwọn bí ó padà wá o bí ó padà wá o. tí ò bá dẹ̀ ti padà àwọn ń pa balógun. ẹ pariwo ọlọ́run jẹ̀mọ́. olóòótọ́ ni bàbá wa yìí. ẹ̀gbọ́n wọn méjèèjì ó kẹ̀rí pariwo ọlọ́run. yá tó pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí i. alájà Ajíkanlé yarí o wọ́n ní kò sọ́rọ̀ mo lè dúró orú ẹ̀ o. ikú ẹ̀ sọ yìí. mi ò lè dúró orú ẹ̀ o. tó bá wá jà wá náà làáfà o ṣáà padà wá. mi gbọ́. tó bá jà wá náà làáfà tó fẹ́ lọ gbóúnjẹ fún ìyá àti bàbá.
Ṣáà padà ẹgbẹ́ yìí bàbá wa barista. tọ́rọ̀ bá rí báyìí. tọ́lọ̀ ní kíkú yẹ. Barista Náà. béèyàn bá lè rí ibi mórí bọ́ ọrú ẹ̀ Ṣé tí ó padà? lọ lé ṣe fẹ́ padà wá ṣe lè padà wá. níbi tí wọ́n ti gé lórí. Wọ́n láàánú lè padà wá. Mo sọ ń bí báyìí mo ní ta ló lódodo tó wà láàrin wa ta lè ní Ọlọ́run tó wà láàrin wa ń bí. أيها الذين آمنوا اتقوا الله. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àṣeyọrí ṣé ẹ̀yin lè padà wá. gẹ́gẹ́ bí àfáà. Àfáà làwọn. Kápẹ́yìn ni ẹ̀yin ni wọ́n mú báwọn ẹ sì gba àyè lọ́wọ́ bàbá Balógun ṣé padà wá. Wọ́n nígbà táwọn aṣíwájú àwọn ti sọ wípé àwọn ò ní. وكونوا مع الصادقين. Ọlọ́run ní ẹ jẹ́ olódodo. وكونوا مع الصادقين. Kúnú máa sọ dìkì. وكونوا مع الصادقين. Bàbá Balógun ní wọ́n dúró fún. ẹjọ́ lọ. Ó sì bọ́lẹ̀ kẹrì ó kó owó rẹ̀ níwájú kábíyèsí. Tètè lọ́kọ́ padà wá o. Tètè gbóúnjẹ lọlé. Arákùnrin gbóúnjẹ lọ. Ó fún ìyá ẹ̀ lóúnjẹ, ó fún ìyàwó lóúnjẹ, ó fún ọmọ lóúnjẹ. Ó sì dágbére fún wọn. Ẹni ọba kọjá ń mú níta ọba lénìí. Pípa ni wọ́n máa pa. lọ́sẹ̀ tí kọjá. Òun sì débẹ̀. Wọ́n ti pa àwọn èèyàn sílẹ̀ lọ rẹ́gẹ́dẹ́. So ikú tòní ò lè yẹ o. Òní kò wọ́n dágbére fún wọ ọ̀yá. Kò wọ́n dágbére fún ìyàwó àtàwọn ọmọ. ẹ mọ̀ retí Ló lọ́wọ́. fi padà wá o. Oúnjẹ yìí wọ́n yọ̀ǹda pé kò wọ́n gbé wá fún ilé ni o. أيها الذين آمنوا اتقوا الله. Káàkiri ẹnìkankan nù wá ń bí tó yẹ pé tó bá jẹ́ pé òun bá ní arákùnrin yẹn ṣé yóò padà wá. وكونوا مع Bí ọba ti padà wá ikú ti kan Balógun. Bàbá Usama wọ́n ní ká bí wọ́n léèrè torí pé wọ́n súnmọ́ lọ́n dáadáa. Òótọ́ sì ni o. Súnmọ́ lọ́n dáadáa. Wọ́n ní o. وكونوا مع الصادقين. Ọlọ́ni kúnnù máa sọ ríkì. Ẹ jẹ́ olódodo. Ẹ súnmọ́ àwọn olódodo ẹ̀rìn pọ̀ pẹ̀lú òdodo. أيها الذين آمنوا اتقوا الله. Allahu Akbar. وكونوا مع الصادقين. Ẹ jẹ́ ká wá wò ó. Arákùnrin ìlọlé lọ. ó dágbére ó sì padà wá. Allahu Akbar. Bó ṣe yọ lọ́ọ̀kan ní Balógun sọ pé ntọ́lọ̀ ń fẹ́ nìyí kábíyèsí mo sọ fún ipò dodo ó ń bẹ ní Islam ẹlẹ́gbà ẹni tí mo mà bọ́ ilẹ̀kẹ́ lẹ̀ nítorí ẹ̀tẹ́ ní ẹ̀ pa mí dípò rẹ̀ ó ní bọ̀ lọ́ọ̀kan. kó tó dé wọ́n ti dá Balógun wọ́n ti dá kúnlẹ̀. Balógun kábíyèsí wa ń wo Balógun pé ọmọkùnrin ní màá ń bọ̀ lóòótọ́. Ẹ mà lóòótọ́ ní ẹ̀sìn. Irú àyàwó ló ní ná. sólòtọ́ kù láyé ni. Ṣé ó lè padà wá kú? Wọ́n wá padà débẹ̀. Amadu ní ń bọ̀ yìí. Wọ́n ti dé ẹsẹ̀ Balógun pé bọ́ba ti yá wọ́n ti dé ọwọ́ ẹ̀. bẹ́rìbẹ́rì ti dúró. Bó ṣe wá dé kábíyèsí ni ẹ tú okùn ọwọ́ Balógun ẹ tú tẹsẹ̀ rẹ̀ ọ̀ya ẹgbẹ́lẹ̀kẹ̀ rẹ̀ sí lọ́rùn padà Balógun wá mí. ẹ pariwo Ọlọ́run jẹ́ mọ́. يا أيها الذين آمنوا اتقوا Ẹ jẹ́ الله ká bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run nìkan lọ́lọ́run nídìí pẹ̀lú wa. Bá ń ṣe وكونوا káàkiri ayé ká kírun ká ńgbà Ọlọ́run ó ṣàlàyé ìrun fún Ànábì Musa. Alayhi salatu Ó wa ní salam. wàhálà kí mi sọ látàlẹ́ lékèrè. Ìwọ ọkàn fi rántí mi náà ni kò sí nǹkan tó fẹ́ fi òrùn ṣe. Allahu Akbar. Kọ́ ọkàn fi rántí mi ẹlòmíì ń kírun ọ̀lẹ̀ iwájú mọ́lẹ̀
oríire ò lè bá a dá parí bọ́ dá parí jù bẹ́ẹ̀ lọ ọmọ náà ni ọ̀fà. wà á kú lóra sọ́ọ̀dìkì. òdodo ni ẹ jẹ́ ká fi bára wa lò ẹ jẹ́ á fẹ́ràn ara wa yóò bá ọ̀dà wàláhì yóò bá ọ̀dà. ẹ bá wà láà máa pòwe nínú ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá pé bá ń bá ń jà. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. bá ń bá ń jà. ìka kúkọ. Yorùbá yìí kan náà ló tún wá lò ní àrọ́ndá èdè pé alẹ́ rẹ ò ní fẹ́ kó o kú mo ò sì ní jí o jẹ́ èèyàn bọ̀ ẹ kúkú sì ti pa ẹ pa mi ẹ pa àbí ta ló ní gbogbo àkúkú ìjòyè Yorùbá nǹkan burú ń bẹ níkùn wa. Wàláhi tàlà mo ń ka Al-Qur'ani njọ́ mo sọ ń jẹta náà mo ń ka Al-Qur'ani njọ́ òní mo wá wò pé ṣé Yorùbá wà lè yẹn nàṣà. Aleykumus salaam wa rahmatullahi. Mo wá wò pé ṣé Yorùbá wà lè yẹn nà wà tí ń bẹ lọ́wọ́ wa inú wa ò mọ́síra wa a sì máa bára wa sọ̀rọ̀ bí òwe ìwọ tó bá yé ni bí ọ̀bá yé ọ kò yé ọ́nu. iná rí tẹ̀síkà tó. ó ní nǹkan mẹ́rin sọnù torí níbi tá a ti ń bọ̀ yìí wọ́n ní ìwọ̀n sọ kó kú fa nǹkan mẹ́rin lọ sọnù fún àti dárúkọ mẹ́rin. àní takuwa àní adilu àmánà ìsọkàntán ni àwa lódodo. wọ́n wá gbé arákùnrin wa dé kábíyèsí wa ní balógun ó ti máa ń sọ̀rọ̀ ìsìláàmù yìí ó ti pẹ́ ṣé lóòótọ́ lẹ jólódodo ni ṣé lóòótọ́ lẹ ní àmánà láàrin ara yín ni ẹ sì fẹ́ràn ara yín tó báyìí wọ́n fi dúró fún yàn. àjẹpẹ́sẹ̀ òdodo ni. tí ó bá padà wá máa ń kọ́ àbálòpọ̀ ní kò gbọdọ̀ má padà wá mùsùlùmí ni. ó ti gbádé òun. ta ni mùsùlùmí láàrin wa. ana muslim. kábíyèsí wa dìde. ó wá ní látòní lọ. wọ́n fi lé ọ̀hún. ìwà tó ń hù tó ń pààyàn tó ń dun àwọn èèyàn núnjọ́ kan látòní lọ ìdùnnú yóò máa ṣẹlẹ̀ lójoojúmọ́ lọ́dọ̀ òun. Allahu Akbar. òun ò sì tún pààyàn mọ́. Allahu Akbar. olórí rẹ̀ gba Islam. ẹ jẹ́ ká jọ wò wò gbogbo ntọ́lọ́run fi lélẹ̀ tó dáa àti bàjẹ́. àfẹ́ràn ara wa bá a kàn jókòó báyìí náà ni àfẹ́ràn ara wa. Allahu Akbar. àárara àwọn èèyàn ẹjọ́ obìnrin bí kí wọ́n máa tẹra wọn lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọ̀rọ̀ alé rẹ̀. ọ̀nà yọra lé mi. ọ̀rọ̀ alé rẹ̀. àjà ẹ̀yin ni ní ìmọ̀ ó ní bàbá yìí náà ń sọ̀rọ̀ alájà Bọ́lá ọmọ ìgbà kíní etí yín yìí ọ̀dà gan-an ni yóò sì máa tẹ ìkejì ẹ̀ mọ́lẹ̀ pé pàǹdà ni mọ́. àti Allah àti Rasula. ẹ̀jẹ̀ àtẹ̀lé tọ́lọ́hún ká lè tẹ̀lé ti òjíṣẹ́ ńlá Muhammad. wala tubtilu a'malakum. wala tubtilu a'malakum. àwẹ̀ tá à ń gbà yìí ó lágbára díẹ̀ o. bẹ́ẹ̀ni. kò tiẹ̀ lágbára ń bí. ẹ̀yàn bá dé lu wa ní Kánò nísìn subhanallah látago 12 lára ó ti máa jó wòròwòrò kò sí ná gbogbo ó máa gbóná ní bọ́ ọ bá fara kan ògiri báyìí ó sì tó yóò tó ọ. látún ti lu amẹ́lẹ̀kùn. wala tubtilu a'malakum. wàhálà àwẹ̀ tá ẹ má jẹ́ àbàjẹ́ o. Ọlọ́run ẹ má bà dáadáa tẹ́ ẹ bá ṣe jẹun. a'malakum. ó ṣe ọwọ́ yín tẹ́ ẹ mọ̀ pé dáadáa ni ẹ má jẹ́ ó bàjẹ́ o. wala tubtilu a'malakum.
sọ fún wa nípìnlẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ lọ́wọ́ yìí mo ní ẹjẹ́ ẹmúléètì tó bá dáa tó bá dáa ìwọ náà máa pè yẹn ìwọ náà máa tọrẹ. máa pè yẹn jọ. ó ṣe ìfẹ́. wàláì rí àbádé kánò ní ìsìn wàláì bó lórí ọ jẹun. ó jẹun. ó sì nù fáìn. ó sì jẹ sáré. ó dà ó jẹ sàárì fáìn. ó mú kókó. torí pé bí a ṣe rí náà ni wọ́n ṣe máa kó gbogbo nǹkan wọn dáàtà àwọn ọ̀sọ́pá àwọn làwọn ní. ẹni tí wọ́n máa kí ọ tí wọ́n máa bí ọ lè ẹni tí wọ́n máa bí ọ lè rè pé lágbájá òṣìṣẹ́ ń bẹ ni. sẹ́mi èèyàn gbọ́dọ̀ sọ orú ẹ̀ fún Yorùbá. ó sì wà láyé. so fẹ́ kú. kánàná. ó sì wà láyé. àríyàn túbà kà mú tura. láti ẹjọ́ yóò tí kú. ṣé èèyàn wọ́n gbọ́dọ̀ bá rú fi bá Yorùbá ṣe rú ọ̀rọ̀ nù. yóò dájà lẹ́wọ̀n. iná mi tazkira tó. bá a bá wo ikú lójú àwọn Haúsá ntọ́jọ́ ni gbígbé yẹn chéǹjì yàrá kan bọ́ sómi aláìtọ́jọ́nu ntọ́jọ́nu bókù kan bá kú tẹ́ ẹ bá ń tiri báyìí gbé lọ sí. síbi kan tẹ. bíi tẹ́yẹn bá jẹ́ bíi 10 kilometres tí wọ́n bá wá gbé òkú tí wọ́n bá wé òkú yẹn tán tí wọ́n di tán tí wọ́n bá gbé kánmá tí wọ́n bá ń gbé lọ. béèyàn méjì bá ọkọ̀ gbé lọ́wọ́ o ní mọ̀gbà tí ogún èèyàn ó gbé. torí bí a ṣe ń gbé e lọ yẹn ìtẹ́ tí wọ́n ń gbé e lọ yẹn àwọn tó ń gun mọ́tò ó bọ̀ ó yẹn tó gun káà tó wà nù káà rẹ̀ yóò sọ̀kalẹ̀ yóò páàkì ó náà sáré lọ tí ó lọ bá wọn gbé. àgbégbà ni. kó lè gbalada. òkú Yorùbá kú sórí títì sí ẹrẹ́ni gbé. lọ́sẹ̀ kan. àwọn èèyàn fún ìbọ̀wọ̀ wọn báyìí. àní ẹjẹ́ àtúnra wa ṣe ẹjẹ́ àtúnra wa ṣe àdúrà tí ò ní gbẹ ẹ má sì ṣe é má. irú àdúrà wo. àdúrà Ọlọ́run daṣẹ́ wa pọ̀ mọ́tà àwọn ẹni rẹ̀ bó o ní sẹ́ ti yín tẹ fẹ́ dàpọ̀ mọ́tà ẹni rẹ̀. iṣẹ́ pálapàla. iṣẹ́ pálapàla sẹ́ni rí ọ̀wá gbà. yóò dá yẹlẹ sínú gàrí. àdúrà Ọlọ́run bá tún Nàìjíríà ṣe kò lè gbà láéláé. àwa ni ó tún ṣe kì í ṣe Nàìjíríà. àwa bọ́ ọba ti ń bẹ lọ́yìn tó fi yẹ kọ́ ọmọ dákọ̀ Nàìjíríà ọmọ sọ pé tó kọ́ Ọlọ́run tún mi ṣe wò. Ọlọ́run tún lágbájá náà sí. àwa láàmà ṣàdúrà kò sí ní Nàìjíríà kò ṣé Ọlọ́run ọ̀sọ̀ ọ̀sán Nàìjíríà yọ ọ̀sọ̀ lòru ni àbí kí lè fẹ́ kó tún ṣe ń bẹ̀. èmi ọmọ o. iná mi tazkira tó. ìrántí tí mo kàn fẹ́ sọ fún yín nìyí. fọmọ ń ṣe. ẹmúlétì tó bá dáa ẹ jẹ́ ká ẹmúlétì tó dáa wàláhí tálà á sì rí ẹ̀san rẹ̀ láyé àtàlìkìyàmà. àmín. a ní pàdánù ọ̀kan kan mi. àmín. abẹ́ Ọlọ́run fún àdúrà ló kàn. Ọlọ́run fún ajá ìdáyà. ìyá wa ìdáyà. ẹ̀mí rẹ̀ ogun o. ẹ̀mí yóò gò. ẹ̀mí rẹ̀ ogun. ẹ̀mí yóò gò. ẹ̀mí rẹ̀ ogun. ààrẹ yóò gò. ọ̀nàjà rẹ̀ kalẹ̀. ẹ̀ẹ́dẹ́jà yìí kalẹ̀. ọ̀nàjà rẹ̀.